Yorùbá dùn. Àṣà wa ló lè gbé wa ga. Yorùbá dùn. Àṣà wa ló lè gbé wa ga. Yorùbá dùn. Àṣà wa ló lè gbé wa ga. Ọmọ káàárọ̀ oòjíire. A kí gbogbo ẹ̀yin olùwòran wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DFTV, a kí yín, a kí gbogbo yín pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe láti lè gbé àṣà ìṣe wa ga lórílẹ̀‐èdè Benin. A kí Ọlọ́run máa fún yín ṣe. À ń gbádùn yín o, à ń gbádùn yín, àìmáníwá gbádùn yín mọ́ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí. A kí gbogbo àwọn ọ̀gá wa tó ń bẹ lórí iléeṣẹ́ náà. Àwa rèé ọmọdé ni wá, a wá síbi lọ́sìn àti bí ànìfẹ́sẹ̀ ìyá wa Ọláìdé Zainab Yàrá Sàlátù. Torí àwọn àgbà bọ̀ wọ́n ní wípé èèyàn láṣọ èèyàn, ẹ̀yin wọ́n ní pé ìfẹ́ ní ìbídùn. Ìfẹ́ yìí náà ló mú wa tàbí kó ní pé ìlú Pòbẹ́ tàbí wá sí ìlú Àjàṣẹ́ láti wá dúró ti ìyá wa Ọláìdé màmá Alásàlátù. Ọmọdé ni wá ṣùgbọ́n à ń gbìyànjú láti lè gbé àṣà Yorùbá lọ ga, àṣà Yorùbá ga ẹnu mi àgò torí wípé ọ̀làjú ti ń ba àṣà wa jẹ́. Ó kọ tèmi ni Adésínà Fauzan. Àwọn ìyá mi rèé, àwọn ará ìlú Yorùbá dùn rèé, kí Ọlọ́run bá aláwọ̀ àbí jẹ́ kí adé ilẹ̀ lérí, kí iléeṣẹ́ DFTV kí àwọn náà dé ilẹ̀ lérí nínú gbogbo iṣẹ́ ìṣe wọn. Àti ìlú Pòbẹ́ láti wá sí àti ìlú Pòbẹ́ Ọ̀sọ́lọ̀ láti wá síbi ìnáwó màmá wa Zainab àti bẹ́ẹ̀dẹ̀ wọn àti lancement tí wọ́n ṣe. Ọlọ́run á jẹ́ kí wọ́n jèrè ń bẹ̀. Ọlọ́run á jẹ́ kí wọ́n jèrè ń bẹ̀. Inú wa dùn gidi pé wọ́n wà pẹ̀lú wa nínú Yorùbá dùn. Ìdí tá a fi hàn wọ́n pé yes àwa gan nífẹ̀ẹ́ wọn láti ìlú Pòbẹ́. Mo dẹ̀ gbàdúrà fún ẹgbẹ́ yìí pé kí ẹgbẹ́ yìí má fọ́. Ẹ̀yin ẹgbẹ́ DFTV náà mo kí yín pé kẹ́ kú iṣẹ́ takuntakun. Ní gbogbo ìgbà la máa ń rí yín tẹ́ máa ń ṣiṣẹ́ lóríṣiríṣi. Àdúpẹ́ lọ́dọ̀ yín, Ọlọ́run á máa fún yín ṣe. Ẹ débi gíga, iléeṣẹ́ náà kò ní jóná o. Orúkọ ti tèmi ọmọ kékeré náà ni Mama K Kìkì Orí tí gbogbo èèyàn mọ̀ sí Fárínú Kauzaratu nílùú Ìpòbẹ́ tí mo máa ń kọrin wákà. Ẹ ṣeun. Yorùbá dùn yín tí gbogbo wa ni. Ọba gbọ́dọ̀ bàjẹ́ Torí kò sédè níyàn tí a lè sọ. Èdè òjòjì Yorùbá ni lọ́wọ́. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká sì mọ̀ ṣọ̀kan. Gbé kíyàn gbé. Yorùbá dùn. Àṣà wa ló lè gbé wa ga. Yorùbá dùn. Àṣà wa ló lè gbé wa ga. Yorùbá dùn ọmọ káàárọ̀ oòjíire. Àṣà wa ló lè gbé wa ga.